Good afternoon, my people. Welcome back to my channel. This is your girl Mashola Gist TV. Gist mo mú wá lénìí ó ní pé ó ṣeni láàánú wípé Mr. Adeyemo tí wọ́n ń gbé Florida ní Orlando wọ́n pa ìyàwó wọn ò pẹ̀lú gunshot. But kí n tó bẹ̀rẹ̀ gist yìí, ẹ jẹ́ kí n kọ́kọ́ kí ẹ̀yin olólùfẹ́ mi. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. And I do talk about celebrity gist and royal gist. Please subscribe, like and share. God bless you all. Bí a ṣe gbọ́, wọ́n ní Mr. Adeyemo àwọn ni wọ́n mú ìyàwó wọn yìí wá sí Orlando ní Florida. Wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ dé, wọ́n ní hairdresser níyàwó wọn, wọ́n ní Ọlọ́run dẹ̀ ṣe, Ọlọ́run gbé ọwọ́ ìyàwó wọn sókè to the extent pé ọmọ wọn òun gan ti ń ṣe irun tó jẹ́ pé owó yẹn jí pépé lọ́wọ́ wọn. Wọ́n ní ìgbà tó yá, wọ́n ní bí ìyàwó wọn ṣe bẹ̀rẹ̀ sí maltreat wọn nìyẹn. Allegedly bá ṣe gbọ́ o. Wọ́n ní to the extent pé wọ́n ní láti ta ilé mọ́ ọkọ wọn lórí. Wọ́n nígbà tí wọ́n ta ilé mọ́ ọkọ wọn lórí, wọ́n ní wọ́n sọ fún ọkọ wọn pé wọ́n ní láti jáde nínú ilé tí wọ́n jọ ń gbé wípé ilé yìí àwọn ti tà. Wọ́n ní ibi ilé tuntun tó wá rà, wọ́n wá ní kí ọkọ wọn kó àwọn ọmọ ọkùnrin wọn kékeré kó wá síbẹ̀. Wọ́n nígbà tí ọkọ wọn dẹ̀ kó àwọn ọmọ yẹn lọ, wọ́n ní ọkọ wọn wà níta. Wọ́n ní ìgbà ọkọ wọn wà níta, wọ́n ní bí ọkọ wọn ṣe wọlé, wọ́n ní wọ́n wá tilẹ̀kùn. Wọ́n nígbà tán tilẹ̀kùn, wọ́n ní ọkọ wọn wá ráyè wọ inú ilé. Wọ́n nígbà tó yá, wọ́n ní bí ọmọ wọn ọkùnrin bó ṣe lọ ṣílẹ̀kùn fún bàbá wọn nìyẹn. Wọ́n nígbà tí bàbá wọn dẹ̀ wọlé, wọ́n ní bàbá wọn béèrè pé ńbo ni màmá wọn wà. Wọ́n ní wọ́n wá ní màmá wọn ó wà nínú ṣáwà. Wọ́n ní bóyá Mr. Adeyemo ti rò pé èní lè ní jẹ́. Ṣùgbọ́n wọ́n ní gbogbo ìgbà tí Mr. Adeyemo àti wọ́n wà nínú ilé, wọ́n ní ìyàwó wọn máa ń abuse wọn. Wọ́n ní so wọ́n ti wà mentally disturbed. Wọ́n ti wà depressed. Wọ́n nígbà tí máa yìí dénú bathroom, wọ́n ní bó ṣe shoot ìyàwó wọn nìyẹn. Wọ́n nígbà tí wọ́n dẹ̀ shoot ìyàwó wọn, wọ́n ní ọkọ yìí Mr. Adeyemo pé 911. Wọ́n ní bó ṣe wá arrest wọn ni ẹ máa rí picture àwọn ọlọ́pàá tí wọ́n arrest wọn bẹ̀. Wọ́n ní ìgbà tó ṣá máa dù ẹ̀mí ìyàwó wọn, wọ́n ní ọjọ́ kejì náà give up. Mo wà sorry fún family yìí. Ṣùgbọ́n nǹkan tí mo fi gbé gist yìí jáde ó ní pé mo fẹ́ kí ọ̀rọ̀ yìí, mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ níbẹ̀. Reason tí mo fi gbé gist yìí jáde nítorí ẹ̀yin ìyá wa obìnrin tẹ́ wà nílé, especially ẹ̀yin tó jẹ́ pé ọkọ jìyà fún láti mú yín wá sí ìlú òyìnbó. Tẹ́ wá dé ìlú òyìnbó, tẹ́ máa treat ọkọ yín, tẹ́ fìyà jẹ ọkọ yín, tó jẹ́ pé nítorí pé Ọlọ́run pèsè fún yín, ẹ wá jẹ ọ̀gá lórí ọkùnrin. Ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run, ẹ̀yin obìnrin tẹ́ bá ń ṣe yìí. Tí ọkùnrin bá jẹ̀yà lé yín lórí, tí ọkùnrin yìí ò wá lówó mọ́, ẹ má fìyà jẹ ọkùnrin yẹn. Ẹ má fìyà jẹ ọkùnrin yẹn nítorí pé ẹ mọ nǹkan tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la. Nítorí àwọn ọmọ tí ó wà láàárín yín. Nítorí pé àwọn ọmọ yìí, ẹ̀kọ́ wo lẹ fẹ́ kọ́kọ́? Nítorí pé àwọn ọmọ yìí ìgbà tó ń rí yín pẹ̀ ń bú bàbá wọn, tó ń rí yín pẹ̀ ń ṣépè fún bàbá wọn, tó ń rí yín pẹ̀ ń gbọ́kùnrin wálé lójú bàbá wọn, ẹ̀kọ́ wo lẹ fẹ́ kọ́ wọn? Ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run o. Ọkọ tó jìyà, tó mú ẹ wá sí ìlú òyìnbó, tó wá jẹ́ pé gbogbo owó tó ná lé ẹ lórí,
ìgbà tó wá lówó ó wá ń fìyà jẹ, kí ló dé? Kódà kò sí nǹkan téèyàn ṣe láyè tí ò ní jèrè. Ṣé arábìnrin Mrs. Adeyemo tán dolóògbé, ṣé wọ́n lè rè é pọ́kàn, wọ́n lè pa wọ́n? Wọn ò lè rò ó, because the man is mentally confused. The man is mentally confused. Ìgbà tí Mr. Adeyemo ṣe nǹkan tó ṣe, wọ́n lè má mọ̀, nítorí ọpọlọ wa yìí anytime ló lè yí. Àwo ò mọ nǹkan tí Mr. Adeyemo go through. Nǹkan táwa gbọ́ lórí social media là ń sọ, là ń torchlight sí, ṣùgbọ́n ẹni tó go through depression òun ló lè sọ. A mọ nǹkan tí ẹni tó dolóògbé tó fi ojú ẹ̀ rí, because a sì ń bẹ̀, ṣùgbọ́n Ọlọ́run rí gbogbo ẹ̀. Èmi kàn advice sí àwọn obìnrin ni ká ní sùúrù fún ọkùnrin. Tí ọkùnrin ò bá lówó lọ́wọ́ mọ́, tí ò lè fún ẹ lówó oúnjẹ, tí ò lè fún ẹ lówó upkeeping, tí ò lè sanwó ilé, tó jẹ́ pé wọ́n ló ń ṣe gbogbo, ẹ̀yin ò ní kó máa maltreat ọkùnrin yẹn. Ìwọ ò ṣe máa ṣe nítorí àwọn ọmọ tó wà láàrin yín. Tó bá dẹ̀ jẹ́ pé ò wá lè bọ́kùnrin yẹn gbé mọ́, tó love ọkùnrin yẹn mọ́, torí àwọn obìnrin a nífẹ̀ẹ́ owó. Tí ọkùnrin ò bá lè yọ owó lápò, ìfẹ́ máa tán ni. Kì í ṣe gbogbo àwọn obìnrin la lè bọ́kùnrin jìyà, ìwọ̀nba wa ni ló lè bọ́kùnrin jìyà. Ìwọ̀nba wa ló lè bọ́kùnrin jìyà. Obìnrin mi á sọ á lóun ò sí lẹ́gbẹ̀ẹ́ Sùúrùlérè o, ẹgbẹ́ Ọlọ́run ṣògo lòun wà. Ṣùgbọ́n tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ tó jẹ́ pé ọkùnrin yìí ò lówó ilé san, kò rí bills pay, kò rí anything ṣe, tó jẹ́ pé obìnrin ló ń ṣe gbogbo ẹ̀, ó lè yọ ìfẹ́ ọkùnrin yẹn kúrò nínú obìnrin yẹn. Tí irú èyí bá wá ṣẹlẹ̀, advice tèmi ni fúnrú àwọn situation yẹn. Advice mi ni pé kí irú obìnrin yẹn kó sọ̀rọ̀ ní ìtumọ̀bí, kó sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ, kó má sọ dìjà, kó má sọ di wàhálà, kó má sọ di ariwo. Tó bá ṣe Ọlọ́run bless obìnrin yẹn débi tó yẹ pé ó lè yọ̀ǹda ilé tọ́jọ́ ń gbé tẹ́lẹ̀, kó má tà, kó yọ̀ǹda ẹ̀ fún ọkùnrin yẹn, kó fi sọ pé òun san gbogbo owó tó ti ná lé òun lórí, òun fún un nílé yẹn, kó máa gbé bẹ̀, kó dẹ̀ file divorce legally. Ìyẹn wà okay. Ṣùgbọ́n kó wá talé mọ́kọ ẹ lórí, kó wá ní kó kó jáde, ìyẹn kù dẹ̀ káàtó. Ọkùnrin tó mú ẹ wá sílùú èyìnbó, tó dúró fún ẹ, tó ṣèwé fún ẹ, tó sọ ẹ́ dènìyàn, àyín ò dà. Irú ọkùnrin yẹn orí ẹ̀ lè yí lóòótọ́. Ó yẹ kí obìnrin yẹn kó yọ̀ǹda ilé yẹn fọkùnrin yẹn ni, kó dẹ̀ rọra kó move on pẹ̀lú life ẹ̀, kó dẹ̀ divorce ọkùnrin yẹn legally, bó kó fún ọkùnrin yẹn nílé yẹn. Tó bá fẹ́ lọ ra lé mi, lọ ra lé mi. Ìyẹn better ju pé o wá lé ọkùnrin jáde nílé lọ, o wá talé mọ́ lórí, o wá ní kó kó jáde. Orí ọkùnrin báyẹn lè yí, nítorí pé òun ló mọ nǹkan tójú ẹ̀ rí. Ẹ̀kọ́ nìyí fún wa o, ẹ̀yin obìnrin. Ẹ̀yin ọkùnrin, ẹ̀kọ́ nìyí fún ẹ̀yin ọkùnrin. Kì í ṣe gbogbo nǹkan lèèyàn máa ń fi ẹ̀san ṣe. Ọkùnrin tó ní kàkà kí obìnrin yìí kó dà mí, ayé á jẹ́ pé ó máa lọ sọ́run alákejì ni. Kí ló fẹ́ gbà níbẹ̀? Kí ló fẹ́ gbà níbẹ̀? Tóbìnrin bá lóun ò fẹ́ ẹ mọ́, yọ̀ǹda ẹ̀, jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Ṣé wọ́n mọ̀ bóyá Ọlọ́run Elédùmarè ní oore tó tóbi fún ẹ ní ọjọ́ iwájú? Ṣé wọ́n mọ̀ bóyá ìyàwó rere ọ̀kan wà tí Ọlọ́run tún pèsè fún ẹ níbi? Wọ́n mọ oore tọ́lọ́run ní fún ẹ. Ó mọ̀ bóyá tó o bá pa obìnrin yẹn, bóyá wà tó rí obìnrin míì tó jẹ́ pé ó máa bẹ́tà ìyàwó tó fẹ́ 100 times. Ó wá pa, ó wá dẹni tó di tán fún ní ẹ̀wọ̀n gbére. Àbí kó o má tiẹ̀ rójútu ayé ẹ mọ́, kó o wà lẹ́wọ̀n fọ̀ bóyá bíi 70 years. Kí ló fẹ́ gé nù ẹ̀? Ẹ jẹ́ kéyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa o, àtọkùnrin àtobìnrin. Kò dáa kéèyàn máa gbẹ̀san. Ẹ̀san ò dáa. Ẹ̀san ò dáa, ẹ̀san ò ṣe nǹkan tó dáa fún wa.
tí obìnrin àtọkùnrin tó bá ní àwọn ò fẹ́ra àwọn mọ́, let each of us go separate ways. Then ká fi gbogbo ẹ̀ sílẹ̀ fún sọ́wọ́ Ọlọ́run nítorí àwọn ọmọ wa. Ẹ wo àwọn ọmọ tán dá sílẹ̀ ní ìsìn, ta ló fẹ́ máa tọ́jú àwọn ọmọ yẹn? Then experience táwọn ọmọ yẹn ní wípé wọ́n pa ìyá àwọn lójú àwọn, ó máa wà ní memory àwọn ọmọ yẹn forever, ni ó lè affect brain wọn forever. Kì í ṣe nǹkan tó dáa. Aralé, mo bá family àwọn Mrs. Adeyemo kẹ́dùn. Ọlọ́run á tẹ́ wọn sáfẹ́fẹ́ rere o. Ẹ ní rírú ẹ̀ mọ́ o, ní agbára Ọlọ́run. Àwọn ọmọ tán fi sílẹ̀ wọ́n á yàn jù. Ọlọ́run á bá wa tọ́jú wọn. Ẹ̀yin èèyàn ilé ẹ̀kọ́ ló jẹ́ fún wa. Èmi ọmọ yín Máṣọlá ni o. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún support yín lórí channel mi. Ẹ like, ẹ share. God Almighty will bless you all. Thank you.